Ẹ̀yin èèyàn lé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni, wípé ẹ kú ọdún, ẹ kú ìyèdún ní 23rd November. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo ẹ̀yin subscribers o. Ẹ ṣé ẹ kú àdúrótì lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi múnú yín dùn. Gbogbo nǹkan tí ẹ bá ń fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín. Bí ẹ ṣe ń comment, tẹ́ ń share, tẹ́ ń subscribe lórí channel yìí, gbogbo ẹ̀ la rí. Èyí tí a tún gbọ́ la ní ká mú wá fún yín lórí ọ̀rọ̀ bàbá wèrè ńlá àti queen wa. Bí a ṣe gbọ́, wọ́n ní nǹkan míì wọ́n ló tún ti ṣẹlẹ̀ o. Èyí tí a tún gbọ́ yìí ó tún lágbára o. Ibi tí mo sọ gist mi dé lánàá fún yín ò ní bí Adetutu ṣe yarí pé òun ò ní fẹ́ bàbá wèrè ńlá nítorí àǹtí wa. Wípé àfi tí àǹtí wa bá kúrò nínú ààfin yẹn o. Wọ́n ní àwọn family àwọn àǹtí wa, wọ́n ní gbogbo wọn ni wọ́n dìde láti wá bẹ Adetutu. Ṣùgbọ́n kó tó di pé wọ́n wá bẹ Adetutu, wọ́n ní Adetutu sọ dẹ́ndé ọ̀rọ̀. Gbogbo àwọn nǹkan tí àǹtí wa ti ṣe. Ẹ̀yin èèyàn ilé, èyí tún lágbára. Ìgbà tí wọ́n ní queen wa gbọ́ pé Adetutu lóhùn ò ní fẹ́ bàbá wèrè ńlá. Bí a ṣe gbọ́, wọ́n ní doctor àti àǹtí wa àgbà, wọ́n ní wọ́n lọ sọ́dọ̀ queen wa ní Royal Mansion. Wọ́n ní wọ́n lọ bẹ queen wa wípé kí queen wa dá sí ọ̀rọ̀ yẹn. Wọ́n ní queen wa wá sí inú ààfin láti wá bá Adetutu sọ̀rọ̀. Wọ́n ní ìgbà tí wọ́n bá Adetutu gan, wọ́n ní Adetutu ń sunkún ni. Wọ́n ní queen wa bá Adetutu níbi tó ti ń sunkún. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ ìkágbá ritual queen wa ti ń kanlẹ̀kùn. Ibi tí wọ́n dẹ̀ ní kí wọ́n wọ̀, Adetutu nìkan ló lè bá wọn wọ̀ bẹ̀. Torí ẹ mọ̀ pé ẹ̀sìn queen wa kò ní jẹ́ kí wọ́n lè wọ̀ bẹ̀. Torí a gbọ́ wípé àwọn ẹ̀dà gan bí mẹ́tàdínlógún wọ́n dìde pé àwọn á tẹ̀lé queen wa wọ̀ bẹ̀. Tó bá jẹ́ pé wọ́n fẹ́ kí queen wa wọ̀ bẹ̀ ni. Ṣùgbọ́n ẹ̀sìn ò ní jẹ́ kí queen wa lè wọ̀ bẹ̀. Wọ́n ní queen wa ti ẹ̀ ní àwọn ò mind káwọn má wọ̀ bẹ̀ o. Káwọn rọra jókòó sí Royal Mansion àwọn. Ṣùgbọ́n èyí tó wá lágbára jù kó tó di pé queen wa wá sí inú ààfin yẹn wá bí Adetutu. Wọ́n ní àǹtí wa ló máa bá wọn wọ̀ bẹ̀. Ìgbà tí mo tún gbọ́ yẹn mo ní èyí, àǹtí wa yóò mọ̀ wọ́n rẹ̀ rárá. Wọ́n ní àǹtí wa ló máa bá wọn wọ̀ bẹ̀. Wípé kì í ṣe èní làwọn tí ń wọ inú igbó Odùduwà. Wípé gbogbo nǹkan tó bá yẹ kó ṣe ó máa bá queen wa ṣe. Wọ́n ní queen wa ní láyé láyé kó má bá wọn ṣe anything. Àwọn ò ní ìdìrànlọ́wọ́ ẹ̀. Wípé kàkà kó jẹ́ àǹtí wa yìí ló máa bá wọn wọ ibẹ̀ yẹn. Wípé àwọn á jókòó sí Royal Mansion àwọn. Àwọn á máa ṣe ìyàwó bàbá wèrè ńlá níbẹ̀ jẹ́jẹ́. Pé kì í ṣe dandan ni káwọn padà wá sínú ààfin. Wípé orí àwọn kọ̀. Wípé kí àǹtí wa kó lọ mọ̀ wọ́n ara ẹ̀ o. Wípé nítorí àǹtí wa gbogbo èèyàn ló mọ̀. Wípé ó ní àgàbàǹgebè ni. Ẹ̀yin èèyàn lé ta tún gbọ́ nìyẹn allegedly o. Wọ́n ní ìgbà tí queen wa sọ̀rọ̀ tán, tí wọ́n fi ìbínú sọ gbogbo ẹ̀dùn ọkàn wọn àti gbogbo nǹkan tí àǹtí wa ti ṣe fún wọn. Wípé bóyá àǹtí wa ti ń gbàgbé gbogbo àwọn ọ̀wà ẹ̀ pátápátá. Wípé àwọn ò gbàgbé gbogbo àwọn ọ̀wà ẹ̀ o. Wípé ó lè máa parọ́ fún àwọn èèyàn tí wọn ò mọ̀.
wípé ṣùgbọ́n àwọn mọ̀ dáadáa, àwọn dẹ̀ mọrú nǹkan tó lè ṣe. Bí a ṣe sọ fún yín, wọ́n ní Queen wá bẹ Adetutu wípé kí ó gbìyànjú nínú ọkàn ẹ̀ láti fẹ́ bàbá wèrè ńlá, wípé torí bàbá wèrè ńlá èèyàn tó dáa ni bàbá wèrè ńlá, wípé bàbá wèrè ńlá ò ẹ̀fà ní inú tí ò dára, wípé ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, wípé kì í ṣe pé bóyá inú bàbá wèrè ńlá dùn sí, wípé nítorí àwọn gbọ́ gbogbo nǹkan tó sọ, wípé òun ò fẹ́ kí wọ́n fi orí tòun fàgbọ̀n nínú ààfin yẹn, wípé torí ẹ̀ lòun fẹ́ yọ̀ǹda bàbá wèrè ńlá, wípé kí wọ́n má sọ òun ní orúkọ tí òun ṣe tòun. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tí àwọn elder tí wọ́n pe Adetutu, wípé kí ló dé tí ó lóun ò fẹ́ bàbá wèrè ńlá mọ́. Wọ́n l'Adetutu sọ̀rọ̀ o. Wọ́n ní Adetutu sọ̀rọ̀ wípé nǹkan tí Adetutu sọ wípé ó ya gbogbo àwọn elder yìí lẹ́nu. Wọ́n ní Adetutu ní kí wọ́n pe àǹtí wa wípé kó wá búra níwájú àwọn alálẹ̀ wípé ṣé àǹtí wa kò fẹ́ ṣe oníjàmbá, wípé kì í ṣe èní, wípé kì í dẹ̀ ń ṣe àná ni àǹtí wa ti máa ń gbé ìgbésẹ̀ yẹn. Bí Adetutu ṣe tẹ̀síwájú wípé àǹtí wa sọ nǹkan sílẹ̀ fóun kí òun tẹ̀ mọ́lẹ̀, wípé ọpẹ́lọpẹ́ ẹlẹ́dàá ló yọ òun, allegedly bá ṣe gbọ́ nǹkan tá a gbọ́ ni o, wípé kí àǹtí wa sọ wípé ṣé òun ṣe àbí òun ò ṣe. Wọ́n ní àǹtí wo mà lè sọ̀rọ̀ pé kí ni òun ṣe fún àǹtí wa tó rán ní kinní yìí. Wọ́n ní tó bá tẹ̀ mọ́lẹ̀, wọ́n ní nǹkan tó máa ṣẹlẹ̀ sí olódì ẹ̀, wọ́n ní kò ń ṣe nǹkan tó dáa o. Wọ́n láǹtí wo mà lè sọ̀rọ̀, wọ́n ní ṣe láǹtí wa dákẹ́. Wọ́n ní àwọn elder yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé lóòótọ́ ló ṣe. Wọ́n ló ní ìgbà ìmọ̀ ni, wípé kì í ṣe ìsìn yìí. Ìgbà ìmọ̀ ló fẹ́ ṣe ọmọ ọlọ́mọ ní jàǹbá. Kí lọmọ ọlọ́mọ ṣe fún ẹ? Wọ́n ló ní ìgbà ìmọ̀ ni pé torí ń gbà yẹn òun lára, òun bínú. Òun lára òun bínú ló fi fẹ́ ṣe ọmọ ọlọ́mọ ní jàǹbá. Ṣé ẹ mọ̀ pé gbogbo ìgbà yẹn nǹkan tí ó ń rò ní wípé bàbá wèrè ńlá bó ṣe gba immunity lọ́wọ́ wọn máa lé òun kúrò nínú ààfin. Wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n kọ̀ọ̀kan wọn ní ìyẹ́ ni nítorí pé gìràgìrà wọn ti pọ̀ jù nínú ààfin yẹn. Ṣùgbọ́n wọ́n ní ó ya àǹtí wa àgbà lẹ́nu àti doctor wípé wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe fún ẹ? Kí ló ọmọ ọlọ́mọ ṣe fún ẹ tó fi fẹ́ ṣe é ní jàǹbá? Wọ́n láǹtí wo lè sọ̀rọ̀, wọ́n láǹtí wa ní òun lára ni. Ṣé ẹ mọ̀ pé irú nǹkan báyìí náà ti ṣẹlẹ̀ rí nígbà tí Queen wa wà nínú ààfin? Tán ní àǹtí wa fi nǹkan sínú orange juice fún wọn. Nǹkan tá a gbọ́ ni o. Ẹ mọ̀ pé mi ì bá wọn gbé bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ allegedly là ń sọ fún yín. Wọ́n ní Ọlọ́run ló yọ Queen wa nígbà yẹn. Irú ìlara wo lèèyàn lè máa ní tó máa fẹ́ ṣe ọmọ ẹnìkejì ẹ ní jàǹbá? Ṣùgbọ́n wọ́n ní ìgbà tó sọ kinní yẹn sílẹ̀, wọ́n ní Adetutu rí kinní yẹn. Adetutu dẹ̀ mọ̀ pé òun ló sọ sílẹ̀. Wọ́n láwọn elder ò lè sọ̀rọ̀. Wọ́n láwọn elder dákẹ́ pé ìlara yìí pọ̀ lóòótọ́. Wọ́n dẹ̀ ti sọ, wọn ò rí nǹkan kan ṣe sí i nítorí pé ó wá láti ibi tí bàbá wèrè ńlá ti wá. Ṣùgbọ́n wọ́n ní Queen wa bẹ Adetutu o, wípé kí Adetutu kó fẹ́ bàbá wèrè ńlá, wípé kó má ro gbogbo nǹkan tó ń ṣe fún un, wípé nítorí tó bá ń ro gbogbo nǹkan tó ń ṣe fún un, àwọn mọ̀ pé kò tiẹ̀ ní fẹ́ dúró sí inú ààfin yẹn, wípé ṣùgbọ́n kó fi ìjà kó fi fún Ọlọ́run jà. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé ogun láyé yìí,
wọ́n ní inú bí dókítà wa, inú dẹ̀ bí àǹtí wa àgbà. Wọ́n ní àǹtí wa àgbà dẹ̀ wọ́n sọ fún yín pé ṣé báwọn ti sọ fún yín pé ibi tí ìlara ẹ̀ máa gbé dé kò ní dáa rárá. Wípé ọjọ́ táwọn wá bá ní inú ilé ẹ̀, wípé tó ti àwọn síta. Wípé ṣe bí ọ̀rọ̀ ìlara iná làwọn ń bá sọ. Wípé kó jáwọ́ nínú gbogbo ìwà burúkú tó ń wù, ìwà ìlara, ìwà èmi nìkan ni, ìwà èmi nìkan ni màá wà ń bẹ̀. Òun ò fẹ́ rẹ́ lòmíì ń bẹ̀. Wípé ṣé ìwọ nìkan ni ìyàwó tí bàbá wẹ̀rẹ̀ ńlá fẹ́ ni pé wọn ò tí ẹ̀ ń gbọ́ nǹkan kan lẹ́nu àwọn tó kù mọ́jọ ọ̀rọ̀ àǹtí wa yìí lọ lójoojúmọ́. Wípé àwọn tí àwọn fi gbogbo àwọn ìwà rádaràda báyìí sílẹ̀, táwọn rọra jókòó síbi tó kọ àwọn fi àwọn sí. Wípé ṣórè pé orí àwọn ò pé ni àbáwọn ò gbọ̀n. Wípé nítorí ẹni tó ń bá jà yìí kò ṣe nǹkan kan fún ẹ̀ náà. Wípé àwọn tún èrò ara àwọn pa ni pé kí ni arábìnrin gan ṣe fáwọn táwọn ń bá jà. Àwọn gangan làwọn ṣe táwọn bá tú gbogbo ẹ̀dá sílẹ̀. Wípé ṣùgbọ́n àǹtí wo ò gbọ́ pé Ọlọ́run Elédùmarè ló lè dárí ẹ̀ṣẹ̀ àǹtí wa jì àǹtí wa o. Wípé Ọlọ́run nìkan ló lè dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Pé torí nǹkan tó ń ṣe yẹn kò bójú mu, kò dáa rárá. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run á máa wà pẹ̀lú bàbá wẹ̀rẹ̀ ńlá o. Ọlọ́run á dẹ̀ máa wà pẹ̀lú queen wa. Ṣùgbọ́n tí a bá tún gbọ́ update lórí gist, a tún máa mú wá fún yín. Bí mo ṣe máa ń sọ, a gbọ́ ni o, a rí o, allegedly ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Máṣọ́lá ni orúkọ mi, kò yí padà. A sọ̀rọ̀ nípa celebrity gist. À ń sọ Yorùbá lórí ìkànnì yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ follow mi lórí Oore-ọ̀fẹ́ Gist TV. Ibẹ̀ ni a ti fẹ́ ṣe prize giveaway wa. Èyí tó ń bọ̀ ní December 15th. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.